wo nítorí àpè mi tí mo sì pè padà ẹ̀rí tí mo gbé wọlé kó ṣojú abẹ́ ń kó. Ohun tẹ́ ẹ kó wá pẹ̀lú ẹ̀rí yẹn dàbá yìí. Líkadàyàbá tún bẹ́nu ohun tẹ́ ẹ kó wá. Rídì màkú láyọ̀. Ó dẹ́ kó gbogbo wọn wọlé àti líkadàyàbá àti rídì màkú láyọ̀ àtẹ̀rí àwọn dà pápápá. Ẹ wọlé. Kábíyèsí. Líkadàyàbá. Ọlọ́run má jẹ́ di abirùn. Ẹ wò mí wò. Ẹ wọlé. Pastor Kasala. Apostle. Bàbá mi nínú Olúwa. Apostle. Pastor Kasala. Èmi nìyẹn ṣá. Mo fẹ́ gbẹ̀rí wọlé ṣá. Kábíyèsí. Mo fẹ́ gbẹ̀rí wọlé. Ẹ fẹ́ gbé ẹ̀rí wọlé. Bẹ́ẹ̀ ni ṣá. Ẹ̀mẹ́mẹ́mọ́. Ẹ ti rẹ́dì. Mo ti rẹ́dì ṣá. Ẹ̀rí wọlé dé ẹ̀dìdé o. Ẹ̀rí wọlé dé ẹ̀dìdé lábí. Rídì màkú láyọ̀. Ọlọ́run yẹn ní agbára. Bẹ́ẹ̀ ni ṣá. Ẹ gbọ́ oríkì rẹ̀ tuntun. Ẹ pé. President General among the nation. Bẹ́ẹ̀ ni ṣá. Orúkọ bàbá yẹn ni. Ó jẹ́ mi yéké. Ẹ wo nítorí àpè mi tí mo sì pè padà. Ẹ̀rí tí mo gbé wọlé kó ṣojú abẹ́ ń kó. Ohun tẹ́ ẹ kó wá pẹ̀lú ẹ̀rí yẹn dàbá yìí. Líkadàyàbá tún bẹ́nu ohun tẹ́ ẹ kó wá. Rídì màkú láyọ̀. Ó dẹ́ kó gbogbo wọn wọlé àti líkadàyàbá àti rídì màkú láyọ̀ àtẹ̀rí àwọn dà pápápá. Ẹ wọlé. Kábíyèsí. Líkadàyàbá. Ọlọ́run má jẹ́ di abirùn. Ẹ wò mí wò. Ẹ wọlé. Pastor Kasala. Líkadàyàbá. Apostle tí mo ní kó jẹ mí lówó yìí rere. Apostle jẹ gbèsè. Èmi jẹ gbèsè. Èèwọ̀ kò lè rí bẹ́ẹ̀. Bàbá. Bẹ́ẹ̀ ni sà. Ó dà pé mo jẹ gbèsè yẹn lóòótọ́. Ṣùgbọ́n kì í ṣe mi directly. Okay. Ẹ̀yin gan wà involve nínú gbèsè yẹn. Líkadàyàbá. Rídì màkú láyọ̀ mi ò lè jẹ gbèsè láyé. Ẹni tẹ́ ẹ fẹ́ jẹ́ oṣù wà nínú gbèsè yẹn. Ó tán. Èmi ò sí nínú gbèsè. Bẹ́ẹ̀ ni sà. Mo mọ̀ mú wọn wá ni mo mọ̀ pé ó jẹ gbèsè sà. Bẹ́ẹ̀ ni sà. Bẹ́ẹ̀ ṣe máa jẹ gbèsè tí ẹ máa sọ pé kíní kan ṣe kiri ẹ gbowó yín. Àpòsù san owó tí ó jẹ. Àpòsù san owó tí ó jẹ. Márùn ẹjọ́ san owó tí ó jẹ. Ó dà mo fẹ́ tú àṣírí gbèsè yẹn báyìí. Àṣírí ìwèrè wo lẹ fẹ́ tú? Ibi tó o fi wà involve nínú gbèsè yẹn. Màá sọ fún gbogbo aráyé tó wà. Ẹ mọ̀ gbọ́ yín. Ẹ sọ fún wọn. Pastor Kasala. Bẹ́ẹ̀ ni sà. Ọmọ tó o bá ṣò ní ìjẹta yẹn. Pastor. Kábíyèsí. Tó fẹ́ tú àṣírí. Rídì màkú láyọ̀. Ẹ dì í mú. Ó fẹ́ tú àṣírí. Mo ń gbọ́ mo ti mọ tí ẹ fẹ́ sọ. Ministry rẹ̀ síta. Rídì màkú láyọ̀. Owó yẹn gbà lọ́ṣà. Hello. Apostle. Gbogbo ẹ̀ Kasala. Ayé yín ò wù mí. Ṣèbí èmi rò wípé ẹ ní owó nínú ilé ẹ̀rẹ̀ fẹ́ kí èmi mọ̀. Ayé yín ẹ wò ṣe rí mo rí clearly. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn tó tún padà jẹ yín lówó. Ṣe rí arákùnrin kò fẹ́ san gbèsè yẹn ní. By the time tí máa ṣe tó pẹ̀lẹ́ ìméjèèjì tí bá forí gbára yín ẹsẹ̀ dúró ó yá ìméjèèjì ẹ bẹ̀rẹ̀. Ẹ ti jẹ gbèsè. Ẹ̀yin jẹ gbèsè ẹ bẹ̀rẹ̀. Mo sọ̀rọ̀ ẹ ti bá mi dọ́gba. Wàhálà owó mi dà. Ẹ̀ṣẹ̀ mọ tá a ṣe báyìí. Kí lẹ ṣe? Indirectly lèmi fi jẹ yín ní owó. Ẹ̀yin kọ́ ni mo jẹ lówó. Àpòsù ni ló fowó san. Ìyẹn mo bẹ̀ yín kẹ́ ẹ bá mi san gbèsè. Nígbà tí mo fi owó tí mo gbà lọ́wọ́ yín. Ǹjẹ́ ẹ̀ráyé yín lóde mo ní kí ẹ dákẹ́ kí ẹ má ṣe sọ̀rọ̀. Ayé yín ti lugúdẹ. Lórí owó tí mi ò ná. Mi ò ní ké. Ṣèbẹ́ gbọ́ ọkọ̀ tí àpòstólì sọ. Ó sọ yí pé òun fi owó yẹn san gbèsè fún yín ni. Ṣé ayé yín méjèèjì? Mi ò tí ì ṣetán pẹ̀lú yìí o. Ṣé orí bí mo ṣe wà mi ò fẹ́ wálẹ̀. But nítorí pé bàbá wọn ṣe gbé ìgbésẹ̀ commissioner of police Lagos State wọ́n dẹ̀ ti mú wọn síbẹ̀. Wọ́n dẹ̀ fẹ́ ṣe swearing in ní wọn lọ́la ló jẹ́ kí n kúnlẹ̀ ṣá. Kì í ṣe pé bóyá pé mo respect wọn débẹ̀ èmi kọ́ ni mo rán wọn níṣẹ́ kọ́kọ́ kúrú. Èmi ga láyé tí mo wá níbi tèmi. Nítorí mo fẹ́ sọ fún ẹ ní wípé Àpòsù san gbèsè wọn ẹ̀rí ni mo fẹ́ gbọ́ ọlẹ́ èmi mo fẹ́ gbé gbèsè wọlé. Ẹ̀sà. Ẹgbẹ́ mi dákẹ́. Ṣé ẹ fẹ́ gbọ́ mi ṣá? Ṣé ẹ wo ẹ wá ẹ máa bọ̀. Ṣé ni mo fẹ́ sọ fún yín ni pé ṣé ẹ fẹ́ máa lọ àbẹ́ ẹ lọ? Lọ síbo. Ẹ jẹ́ ká máa lọ. Bẹ́ẹ̀ni ẹ̀kọ́ bọ́tà mi. Gbà bẹ́ẹ̀rì dání. Bẹ́ẹ̀rì jáde. Adé bá wọn sáwọn rẹ̀ ń ṣe bíi kínní. Àbẹ́ wà ní ìwèrè. Àṣẹ ìrùpẹ́ lágbára tó wà ní ẹ̀ ń disrespect mímọ́. Ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ yìí kò tó ń tà ń yàdá bẹ́ẹ̀. Sọ ti rí ohun tó dálẹ̀ báyìí. Àpòsù èmi gbèrè nítorí kí bàbá rẹ̀ jẹ́ oyè commissioner of police mi jẹ́ respect. Ó dàbí ló ṣe máa ní bí kí n máa kúnlẹ̀. Báwo ni bí kí n máa kúnlẹ̀? Ó fẹ́ máa gbẹ́ mi mọ́ kúnlẹ̀ kọ́ yẹn. Gbogbo òkúnlẹ̀ yẹn ti ẹ̀kọ́ ní ìṣòro ayé tèmi. Ìwà ní ìṣòro tiẹ̀ nínú gbogbo. Ó dẹ̀ ní òkè ń sámọ́ ní ṣe ní. Líkadàyàbá. Pastor Kasala. Líkadàyàbá. Sámọ́ ní ṣe ní òṣèlú ìwà ẹ̀ báyìí.
ọwọ́ wọn yẹn náà wọ́n kàn dá dé mi létí. ẹ̀rí mi ohun tó ṣẹlẹ̀ ni pé mo mọ̀ pé o jẹ wọ́n lówó ọ̀rọ̀ èmi ò lówó lọ́wọ́ ni mo wá rò pé bóyá tí n má lè sì wọ́n débi tí wọ́n ti jẹ gbèsè wà tún gbà lè bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ ṣe é rojú ayé wa pásítọ̀ àmọ́ ìlà. kò sí ìyọnu. àbóṣù ẹ wá àbóṣù ẹ wá. ẹ tún padà ǹjẹ́ mo lè rí àrí 600 naira lọ́kadà ẹ tún pé 600 naira. ẹ dẹ̀ ń sọ̀rọ̀ bí abirùn àwọn tó rí pé ṣíṣan lẹ́nà ẹ̀yà ẹ gbà báyìí padà. ayé yín òògùn bí ayé yín ti bàjẹ́. kẹ́kẹ́ àwọn ọmọ ọ̀jọ́ yín ló bukú pátápátá yín sá.